Yeah. Be. Okay. So first thing me. Ṣé ló bá tún sọ ha máa fọ́ etí ẹ̀ tó jẹ́ pé wàá rò àwọn Boko Haram bomb tower affect orí ẹ̀já rìṣà. Kí ló ṣe lọ́jọ́ adé? Owó nìkan ṣá níwájú ẹ̀gbọ́n ẹ̀. Èmi àtẹ̀gbọ́n mi là ń sọ̀rọ̀ mẹ́. Ẹ ṣe family wa. Tẹ́ bá fẹ́ solve problem ẹ lọ sínú family kẹ́ lọ solve. From the home of Shola Akitibulagata Theatre Academy comes Teleda Lase. Bàbá dàmí síwájú, àfẹ́tẹ̀lẹ̀ tútù bí àmọ́ bàbá ti wáyé parí bẹ́ẹ̀ gẹ́lẹ́ láàrin o. Teleda Lase. Tábà torí ẹ̀kọ́ tá a fẹ́ jẹ́ ọ̀lẹ́. Tẹ́kọ̀ọ́ náà bá wá kọ́ tí ó dáa. Ṣé wọn kọ́ máa ju ẹ̀kọ́ ẹ̀ nù ni? Tí mo ń lọ kò jẹ́ kó mo lọ ṣeré mo lọ ṣiṣẹ́ ni náà. Mo máa jẹ, ìwọ máa jẹ, ọmọ tá a máa bí náà máa jẹun. Ṣé rí nǹkan tẹ́lẹ̀ rí yẹn? Àjò owó ló máa fi ń ṣe. Jọ, kí ni problem ẹ? You want to know my problem? Yeah! My problem is that you're so complicated. Mi ò fẹ́ rí ẹsẹ̀ mọ́ ní. Ṣorí lè tó wá sọ yẹn. Èmi o, mo máa dàgbà síbẹ̀. Màá bímọ síbẹ̀. Màá darúgbó síbẹ̀. Ó ò lè gbọ́ because o máa kú síbẹ̀ ni. Written and packaged by Shola Akitibulagata. Starring Alhaji Wasiu Alabi Pasuma, Femi Adebayo, Shola Akitibulagata, Dike Jigan, Kemi Kende, Ojetola Elemosho, Iqbal Jokotoye, Tolani Tonto, Ojo Ayeronfe, Tima Ibrahim, Shedibo Nimo, Mariam Karim, Oluwale Ashabi Kasali, Prince Adeyemi Ashubiaro, and produced by Ojetola Elemosho and directed by Samson Adebayo, Oluwale and Shola Akitibulagata. Marketed by T Molak International Enterprises Limited, Block EU12, Suite 13, Arena Shopping Complex, Bolade Oshodi, Lagos. Telephone 01453-8473. Teleda Lase. Grab a copy today. Ẹni tá gbójú okùn lé kó máa jó ní agbámọ̀ láwọn Yorùbá sọ. Ìwọ fíẹ́ǹsì tèmi, ìwọ ló ń fẹ́ máníjà. Ìwọ ló lógun, ìwọ ló bẹ̀rẹ̀ ogun, dẹ̀ parí ẹ̀ John. Ọ̀rẹ́ mi ló jẹ́ ẹ̀. Ó ti dúró tì mí láti bẹ̀rẹ̀ títí dì sí. Náà kà sí bẹ́ẹ̀ yẹn, ibi tó gun ti bẹ̀rẹ̀ mi ò mọ̀. Àti dáṣe ogun nìyẹn. Ẹ̀ parí ẹ̀ síbi kan, bí ẹ̀ kún bẹ́ẹ̀.